kí wa kú ojúmọ́ ní gbogbo ibi tí a bá ti ní àǹfààní láti máa kó wa fún ti òwúrọ̀ òní. A sì kí wa káàbọ̀ sí orí ìkànnì Àrólé Bàbá 1010 TV níbi tí a ti máa mú wá sí etí ìgbọ́yín àwọn ìròyìn lọ́lọ́kanòjọ̀kan lédè Yorùbá pọ́nbélé. Adéṣọlá lèmi jẹ́, ẹyinjú Olódùmarè tí ò ṣeé fi gígùn. Ǹjẹ́ síwájú kí ẹ tó gbọ́ àwọn ìròyìn náà, ẹ gbọ́ àwọn tí ń ṣe kókó inú rẹ̀. Àwọn agbésùmọ̀mí ṣekú pa ènìyàn 45 níbi ìkọlù tó lágbára kan tó wáyé ní etí bọ́dà Nàìjíríà sí Cameroon. Èròǹgbà ààrẹ Bọ́lá Ahmed Tinubu lórí ètò ẹ̀kọ́ ló ti bẹ̀rẹ̀ sí ní so èso rere o. El-Rufai ní kí ìjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu mọ ọ̀nà láti yọ ọmọ Nàìjíríà kúrò nínú ìṣẹ́ àti òṣì tí wọ́n wà báyìí. Ẹ má fi ètò ààbò ìpínlẹ̀ yìí ṣe òṣèlú o, gómìnà ìpínlẹ̀ Kaduna ló sọ bẹ́ẹ̀. Àjọ DSS pàṣẹ fún ìkànnì X láti gbé ọ̀rọ̀ burúkú kan tí ẹnìkan tí ń ṣe Sowore sọ sí Bọ́lá Ahmed Tinubu kò lórí ìkànnì náà. Ǹjẹ́ ní báyìí ẹ jẹ́ ká gbọ́ àwọn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Àwọn agbésùmọ̀mí ṣekú pa ènìyàn 45 níbi ìkọlù tó lágbára kan létí bọ́dà Nàìjíríà àti Cameroon. Àwọn ọ̀daràn agbésùmọ̀mí kan ni wọ́n ti pa ó kéré tán ènìyàn bíi 55 níbi ìkọlù kan tí wọ́n ṣe sí abúlé kan tó wà láàrin etí bọ́dà orílẹ̀-èdè Nàìjíríà sí orílẹ̀-èdè Cameroon. Bí wọ́n ṣe ya wọ agbègbè náà ni wọ́n ti ní ó ti di ọlọ́mọ ò mọmọ mọ́ tí oníkálukú sì ń sá àsálà fún ẹ̀mí rẹ̀. Pẹ̀lú bí wọ́n ṣe ń pariwo pé ẹ pa ẹnikẹ́ni tí ẹ bá rí, kò gbọ́dọ̀ ṣẹ́kù ènìyàn kankan. Ṣebí látìgbà tí àwọn ọ̀daràn agbésùmọ̀mí Boko Haram àti ikọ̀ ISWAP ti bẹ̀rẹ̀ sí ní ṣe ìkọlù burúkú sí àwọn agbègbè kọ̀ọ̀kan lókè ọya láti ọdún 2013 sí ọdún 2015 ni wọ́n ní kò tí ì dáwọ́ dúró di àsìkò tí a wà yìí. Ní alẹ́ ọjọ́ Jímọ̀ tí ń ṣe ọjọ́ 5 oṣù tí a wà yìí ni ìkọlù mìíràn tún wáyé lélẹ̀ tó jẹ́ alágbára ní ìlú kan tí wọ́n pè ní Daru Jamal ní tó súnmọ́ iléeṣẹ́ ọmọ ogun orílẹ̀-èdè Nàìjíríà lẹ́gbẹ̀ẹ́ bọ́dà orílẹ̀-èdè Cameroon lọ́hùn. Ẹnìkan tó jẹ́ òṣìṣẹ́ aláàbò sọ pé àwọn ọmọ ogun orílẹ̀-èdè Nàìjíríà 5 ló bá ìṣẹ̀lẹ̀ náà lọ, nígbà tí ẹnìkan tó jẹ́ kọ̀mándà àgbà fún iléeṣẹ́ ọmọ ogun náà sọ wípé ọmọ ogun orílẹ̀-èdè Nàìjíríà 6 ló bá ìṣẹ̀lẹ̀ náà lọ. Àwọn ará agbègbè náà sọ pé ìkọlù náà bẹ̀rẹ̀ ní déédéé aago 8:30 alẹ́ nígbà tí àwọn ọ̀daràn náà ṣàdédé ya wọ ìlú pẹ̀lú àìmọye ọ̀kadà tí wọ́n sì ń bẹ̀rẹ̀ sí ní yìnbọn yákọlákọ pẹ̀lú pípariwo wípé ẹ pa gbogbo ènìyàn tó wà níbẹ̀ kí ẹnìkankan kó má ṣẹ́kù. Mala Bukar, ẹni tó lọ síbi ìṣẹ̀lẹ̀ náà pẹ̀lú ìyàwó àti ọmọ rẹ̀ 3 sọ pé nígbà tí àwọn fi dé agbègbè náà níṣe ni àwọn bá àwọn ènìyàn tí wọ́n sùn lọ nínú ọ̀gbàrá ẹ̀jẹ̀. Ibrahim Babangana fi ìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ wípé ènìyàn 45 ló bá ìṣẹ̀lẹ̀ náà lọ. Kí Ọlọ́run Olódùmarè kó máa fi ìṣọ́ rẹ̀ ṣọ́ wa. Ìròyìn eléyìí tó jáde láti inú ìwé ìròyìn Vanguard ló ti ń sọ pé èròǹgbà ààrẹ Bọ́lá Ahmed Tinubu lórí ètò ẹ̀kọ́ ló ti bẹ̀rẹ̀ sí ní so èso rere. Mínísítà fún ètò ẹ̀kọ́ ìpínlẹ̀ Professor Suwaiba Ahmad sọ pé èròǹgbà ìṣèjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu lórí mímú kí nǹkan dẹrùn fún àwọn ọmọ akẹ́kọ̀ọ́ orílẹ̀-èdè Nàìjíríà ló ti bẹ̀rẹ̀ sí ní so èso rere. Ó sọ̀rọ̀ yìí lásìkò tí wọ́n ń ṣe ayẹyẹ 50 ọdún àti ìpéjọ kankan ẹlẹ́kejìlélógójì rẹ̀ tó wáyé ní Usman Dan Fodio University tó kalẹ̀ sí ìlú Sokoto níbi tó ti ń ṣojú ààrẹ. Ahmad yànnàná ọ̀rọ̀ náà nípa ètò ìyánilówó fún àwọn akẹ́kọ̀ọ́ tí ìjọba ní yóò jẹ́ kí àwọn akẹ́kọ̀ọ́ jákèjádò orílẹ̀-èdè yìí ní àǹfààní sí ètò ẹ̀kọ́ tó yè kooro láì ní ìdíwọ́ kankan àbí ìdìnà.
gẹ́gẹ́ bí ipa kan láti jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ akẹ́kọ̀ọ́ lè ní àǹfààní láti tẹ̀síwájú nínú ẹ̀kọ́ wọn. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti ṣe ètò ẹ̀yáwó tí yóò mú ẹ̀kọ́ di ìrọ̀rùn fún gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Ó tún ṣàlàyé síwájú sí wípé owó kan tó tó $120 bílíọ̀nù ní ìjọba tún yà sọ́tọ̀ fún ètò ẹ̀kọ́ gẹ́gẹ́ bí ipa kan láti tan ètò ẹ̀kọ́ ká lórílẹ̀-èdè Nàìjíríà. Gómìnà ìpínlẹ̀ Sokoto Ahmad Aliyu jẹ́jẹ́ ìfọwọ́sowọ́pọ̀ tó lágbára pẹ̀lú ilé ẹ̀kọ́ yunifásítì náà nínú ọgbọ́n àtinúdá lórí iṣẹ́ ọwọ́ àti ìdàgbàsókè ètò ẹ̀kọ́. Gómìnà Ahmad sọ pé ìṣèjọba òun ti ṣètò owó tó tó bíi $1,885 bílíọ̀nù fún àwọn akẹ́kọ̀ọ́ ètò ìlera ìpínlẹ̀ Sokoto nílé àti lókè òkun. Ó tún kéde ìrìn àjò mímọ́ lọ sí ìlú Saudi fún akẹ́kọ̀ọ́ tó bá ṣe dáadáa jùlọ nínú ẹ̀kọ́ rẹ̀. El-Rufai ní kí ìjọba Tinubu mọ̀nà láti dẹ́kun ìṣẹ́ àti òṣì tí ó mú ọmọ Nàìjíríà. Gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Kaduna Malam Nasir El-Rufai ló ti sọ ọ̀rọ̀ kan wípé àwọn ènìyàn tí ìṣẹ́ àti òṣì ń bájà ní orílẹ̀-èdè Nàìjíríà lásìkò tí a wà yìí túbọ̀ ń pọ̀ sí ju tàtẹ̀yìnwá nígbà tí a gba òmìnira orílẹ̀-èdè Nàìjíríà ní ọdún 1960 lọ. El-Rufai sọ pé tí ìjọba orílẹ̀-èdè yìí bá mú lókùnkúndùn nípa ìṣèjọba rere, ó ní wọn yóò fi òpin sí ìṣẹ́ àti òṣì gẹ́gẹ́ bí orílẹ̀-èdè China àti India. Ọ̀kan gbòógì nínú ẹgbẹ́ AGC sísọ lójú ọ̀rọ̀ yìí lásìkò ìbánisọ̀rọ̀ ẹ̀ kan ní ìlú Owerri ní ìpínlẹ̀ Imo. Nínú ọ̀rọ̀ rẹ̀ tó fi sí orí ìkànnì X, gómìnà tẹ́lẹ̀ náà sọ wípé nítorí àwọn ènìyàn wa a nílò ìlànà láti dẹ́kun ìṣẹ́ àti òṣì. Ó ní ó ti ní lójú jọjọ wípé tí a bá ṣe ìṣirò àpapọ̀ wa ní ọdún 1960, àwọn ènìyàn tí ìṣẹ́ mú lásìkò yìí túbọ̀ ń pọ̀ sí ju ti ìgbà náà tí a gba òmìnira lọ ní bí ọdún 65 sẹ́yìn. Ó ní orílẹ̀-èdè China náà ti fi àsìkò kan kojú àwọn ìpèníjà báyìí ṣùgbọ́n tí wọ́n padà borí rẹ̀. Ó ní àwa náà lè ṣe bẹ́ẹ̀ tí a bá mú lókùnkúndùn nípa ìṣèjọba rere fún àwọn ènìyàn wa. El-Rufai sọ pé orílẹ̀-èdè Nàìjíríà nílò ètò ọrọ̀ ajé tó mú yányán láti yọ ọmọ orílẹ̀-èdè yìí kúrò nínú ìṣẹ́ àti òṣì. Ó ní yàtọ̀ sí ṣíṣètò ohun amáyédẹrùn fún àwọn ènìyàn, ó yẹ tí ìjọba tún mọ ọ̀nà láti mú kí àwọn ọmọ orílẹ̀-èdè yìí ní iṣẹ́ gidi lọ́wọ́. Nígbà tí a bá ṣe àmójútó àwọn nǹkan wọ̀nyí, ní ìṣẹ́ àti òṣì yóò tó máa dágbére fún orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ má fi ètò ààbò ìlú ṣe òṣèlú. Ìbọn yínyìn nìkan ò lè dẹ́kun agbésùmọ̀mí. Gómìnà ìpínlẹ̀ Kaduna bá El-Rufai sọ̀rọ̀. Gómìnà Uba Sani ti ìpínlẹ̀ Kaduna sọ ọ̀rọ̀ burúkú sí gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ náà Malam Nasir El-Rufai wípé kó má fi àìlétò ààbò ìpínlẹ̀ náà fi ṣe òṣèlú rárá. Nígbà tí wọ́n sọ̀rọ̀ lọ́jọ́ Sátidé tó kọjá lọ yìí ní ìlú Kaduna níbi tí wọ́n ti ń ṣe àfihàn ìwé kan tí wọ́n pe àkọlé rẹ̀ ní Ibi tí mo dé dúró, eléyìí tí olóògbé Sheikh Abubakar Gumi kọ tí wọ́n sì túmọ̀ sí èdè Lárúbáwá láti ọwọ́ ẹnìkan tí ń ṣe Sheikh Ibrahim Jallo Jalingo. Gómìnà náà sọ wípé ìbọn lásán ò lè dẹ́kun àwọn agbésùmọ̀mí ní ìpínlẹ̀ Kaduna. Ìwé ìròyìn Daily Post mú wá sí ìrántí wa wípé nínú ìfọ̀rọ̀wérọ̀ kan ni El-Rufai ti sọ ọ̀rọ̀ kan ní ọjọ́ 21 oṣù kẹjọ tí ó kọjá lọ yìí níbi tí ó ti ń bu ẹnu àtẹ́ lu ìṣèjọba ìpínlẹ̀ Kaduna gẹ́gẹ́ bí àìkójú òṣùwọ̀n àti ọ̀lẹ láti kojú àwọn agbésùmọ̀mí. Ó ní iléeṣẹ́ ààbò fún ìpínlẹ̀ náà ń san ransom fún àwọn agbésùmọ̀mí
tí wọ́n sì tún ń fi oúnjẹ ránṣẹ́ sí wọn. Ó tẹ̀síwájú sí wípé ohun kan ṣo tí òun ò lè ṣe ni pé kí òun máa fún àwọn báńdíìtì ní owó ransom tàbí kí òun máa fi oúnjẹ ránṣẹ́ sí wọn. Ṣùgbọ́n ṣá o, ẹni tí ń ṣe gómìnà ìpínlẹ̀ náà Ubansanni sọ wípé kí El-Rufai má fi ètò ààbò ìpínlẹ̀ náà ṣe òṣèlú rárá. Ǹjẹ́ ní báyìí a ò ní rí jù báyìí lọ fún ti òwúrọ̀ òní. Bẹ́ẹ̀ ṣe wá ń wò wá, ojú tẹ fi ń wò wá ò ní fọ́, etí tẹ fi ń gbọ́ wá ò ní di. Ẹ má gbàgbé láti máa bá wa subscribe sórí ìkànnì Àrólé Baba 1010 TV, kẹ́ sì máa bá wa pín àwọn ètò wa lọ́lọ́kan òjọ̀kan, kí Ọlọ́run kó máa wà pẹ̀lú ẹnìkọ̀ọ̀kan wa. Lẹ́ẹ̀kan sí, Adéṣọlá lèmi jẹ́, ẹyinjú Olódùmarè tí ò ṣe fi gígùn. Títí di àsìkò mìíràn tí a tún máa mú àkọ́tún ìròyìn wá sí etí ìgbọ́ yín, mo ní kí a yáṣẹ́ fún tòní o. Ire o.